Ẹ kú dédé wòyí gbogbo ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ máa tún kéyí káàbọ̀ sórí ètò yín ètò wa serious issue ọ̀rọ̀ tó ta kókó lọ́tọ̀ pé èmi mini studio lápá bí o. Inú mi dùn ayọ̀ mi kú inú mi dùn dáadáa lénìí. Ẹ máa pé kí nìdí. Ìdí rẹ̀ ò kúkú pọ̀ rárá. Mo lá ṣúgà ni mo kó ṣúgà jẹ. Àwọn èèyàn ní bọ̀ ètò dé. Ó lágbára ẹni tó lọ́wọ́ ọ̀dùnnú tó kó ṣúgà jẹ. Ẹ sọ fúnra wọn wípé ó ṣe bẹ́ẹ̀ ó fi jẹ̀díjẹ̀dí ṣeré. Mo tún dé lónìí kọ́lọ́kọ́ mo lè roko, mo dé lónìí kọ́lọ́nà mo lè yànnà. Ètò yín ètò wa tí ẹ ti ń retí yẹn rẹ̀ ẹ má bínú òjòjò ló ṣara díẹ̀. Adélé ní àtúmọ̀ tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀. Ẹ ṣeun fún gbogbo àtẹ̀ránṣẹ́ tẹ́ ẹ fi ránṣẹ́ lórí ètò wa tá a ṣe gbẹ̀yìn ìyẹn ẹlẹ́sìn tó ń ṣẹ̀ sí apá kìíní. Àwọn èèyàn wọn ń bi mí lóríṣiríṣi pé ọ̀gẹ́ni serious issue kí ló dé kí ló rí sọ sí ọ̀rọ̀ tí Abọ́bakú tó sá lọ Ilé-Ifẹ̀. Wọ́n ní pé kí ló dé tó sá lọ Ìjẹ̀ṣà gbé àṣà wa lárugẹ. Mo ní Mr. Aríkúyẹrí ló yẹ kó máa pe Abọ́bakú ọ̀fífẹ́. Who wants to cool? Ta fẹ́ cool? Who wants to cool? Lẹ́nìí a tún gbádùn ara wa bóyìnbó ti ń gbádùn ṣúgà tí wọ́n dẹ̀ ń gbádùn tíì táwọn ọmọ Yorùbá sì ń gbádùn ẹ̀kọ́ yẹn gan. Ó lágbára lápá bí o. Lẹ́nìí a tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ a tún abala kejì kókó ọ̀rọ̀ tá à ń gbéyàwó ẹlẹ́sìn tó ń ṣẹ̀sìn á yànjú ẹ̀ lẹ́nìí. Bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn a máa túbọ̀ rẹpẹ́rẹ́ ọ̀rọ̀ kalẹ̀ lẹ́nìí. Mo ti sọ lọ́jọ́ sí wípé ẹ lè máa tẹ̀lé wa lórí gbogbo àwọn platform wa a ti bẹ̀rẹ̀ comedy package wa lórí Instagram page wa tí a pè ní Smashing Effects. Àráyè ṣẹ̀fẹ̀ púpọ̀ lórí ètò yìí torí ó ní àwọn kókó tá à ń gbéyẹ̀wò tó ti ṣe pàtàkì tá a gbọ́dọ̀ yànnàná dáadáa. Therefore, díẹ̀ 2+2 tẹ́ bá fẹ́ gbádùn ẹ̀fẹ̀ tó kí dédédé ẹ lọ sórí Smashing Effect lórí Instagram. Ẹ gbọ́ ọpẹ́ èmi ti gbọ́ ń tèmi. Mo ní àsìkò yìí lọ láti àsìkò yìí lọ àwọn ọlọ́pàá ni mo fẹ́ máa fi sọ̀rẹ́ báyìí. So therefore tẹ́ ẹ bá rí mi tó jẹ́ wípé àwọn ọlọ́pàá lọ̀rẹ́ mi ẹ má bínú o. Ní kídìdì ọ̀rọ̀ ìwé mímọ́ lèmi kúkú ń tẹ̀lé. Ìwé mímọ́ ní pé lọ́jọ́ kẹyìn a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀. Olúwa rẹ̀ bá wà lọ ń fi pásítọ̀ sọ̀rẹ́ tó bá dọjọ́ kẹyìn ó ṣe ó lágbè kó jẹ́ pásítọ̀ ni wọ́n máa mú o. Ọlọ́run má jẹ́ ń gọ̀. Mo yá àmọ́ ọlọ́pàá kò kúkú ní ṣeéṣe kọ́nà ó fi mí lẹ̀ kó wá lọ́lọ́pàá lòun ó lọ mú. Olódùmarè èmi mo ti gbà. Ẹ tún káàbọ̀ sórí ètò yìí ètò wa serious issue wọn lágbára Elúgbẹ́jọ́ Ọpẹ́yẹmí yín náà rẹ o ever young presenter ọmọ sọ̀rọ̀ fún gẹ̀rẹ́ bàbá ọmọ amárúgbó tàkébé. Lórí gbogbo platform wa tá a ti ń ṣètò ẹ máa tẹ̀lé wa ẹ máa jẹ dòdò àwọn ètò wa bẹ́tàbẹ́tà. Ó dẹ̀ lè gbìyànjú kó ṣí àgbogbo kíní fáwọn ọ̀rẹ́ ní gbogbo ibi tó bá wà káàkiri àgbáńlá ayé káwọn náà lè máa mọ̀ irú ti tútà ń pa. Ẹ gbọ́ labalábá bà ságbàlá bàbá àlàbà.
labalábá bàṣágbàlábà bá àlàbálàbá bá labalábàrà làbàràbà tí labalábá ṣe ló ń ba àlàbá lójú àlàbá sáré kíjokíjo dílé àbá bàbá rẹ̀ ẹ wo èdè Yorùbá lẹ tún gbádùn lápá abẹ yẹn ó lágbára ó kọjá kàṣí ara ẹ méjì á dènà pẹnu àròjọ bùsùlùkùn lédè. Ó ga lápá mi ó kọjá kàṣí kan. Abala tó ṣe kókó lórí ètò yìí ìyẹn ni ọ̀rọ̀ tó ta kókó. Lẹ́nìí mo ní mo fẹ́ conclude mo fẹ́ parí abala kejì ẹlẹ́sìn tó ń ṣẹ̀sìn. Ọ̀nà míì ni mo tún fẹ́ gbégbà yàtọ̀ sí ọ̀nà tá a gbà wò ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣe bíbí kí ijó àmọ́ kò sákòókò lórí ètò yìí. Ọ̀rọ̀ tó ta kókó abalẹ̀ lákẹ́lùbá ẹ̀. Ẹlẹ́sìn tó ń ṣẹ̀ sí apá kejì rèé. Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí a láàárín àwọn àti ìránṣẹ́ tá a gbà mo fẹ́ yànnà náà gẹ́gẹ́ pápá wípé àṣà kì í ṣe ìbòrìṣà àṣà àti ìbòrìṣà wọ́n yàtọ̀ síra wọn gédéǹgbé. Therefore, there 2+2 tó bá jẹ́ pé ìwọ ń ṣe bẹ́ẹ̀ ò ń ba àṣà Yorùbá lójú jẹ́ nípa kíkó ìbòrìṣà tàbí wípé à ń ṣògùn bá tọmọlàkejì jẹ́ òun kò mọ àṣà Yorùbá kì í ṣe àṣà Yorùbá ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ṣùgbọ́n gbogbo rẹ̀ ó gbọ́dọ̀ máa gbéra wọn lárugẹ. Ẹ̀jẹ̀ kọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. Ẹ̀jẹ̀ ayé tara wa jẹ káyé máa pe àwọn òrìṣà tàbí àwọn nǹkan tí ò lẹ́nu bíi tiwa káyé máa pè wọ́n ní káyé máa gbé wọn níyì. Ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ àtúgbọ́dọ̀ gbàgbé àwọn àṣà wa tó ṣe kókó àwọn ìmúra ìṣesí ìhùwàsí wa àgbọ́dọ̀ gbàgbé àwọn nǹkan bẹ́ẹ̀. Lẹ́sà àmọ̀ràn yín wọ́n ní pé sílẹ̀ yín gbẹ̀lẹ́ ń sásá bí àṣà láti fi àwọn nǹkan ti nǹkan ìwà wúrúju máa kó àwọn ènìyàn jẹ ẹ̀ kàn ń fi àṣà tú àwọn èèyàn jẹ irọ́ ìyẹn yìí ṣàṣà ìbòrìṣà ó yàtọ̀ sí àṣà gédéǹgbé. Wọn ò ráàyè yànnà náà ọ̀rọ̀ yìí dáadáa àmọ́ wọn kàn máa bá tètè. Ẹ jẹ́ ń kẹ́lu ọ̀rọ̀ tó ṣe kókó lábala ẹlẹ́sìn tó ń ṣẹ̀sìn tí mo fẹ́ yànnà bẹ́tà. Mo fẹ́ ká tún wò lápálá apá bí. Ẹgbẹ́ ẹ̀yin tí ẹ rò pé ẹ̀ ń ṣẹ̀sìn ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ̀sìn lẹ̀ ń ṣe ọ̀rọ̀ kàn yín o. Ẹ̀yin tó ṣe pé nílé ìjọsìn fásitì parade lẹ́lọ́ lọ ṣe nílé ìjọsìn eléyìí tó yẹ kẹ́ ẹ bá lọ sílé ìjọsìn ẹ ti fi ilẹ̀ ṣùgbọ́n báńgò tẹ́ ẹnìkejì yín wọ̀ aṣọ tí ẹnìkejì yín wọ̀ competition lẹ wá ń ṣe nínú ìjọ Ọlọ́run ẹ̀ṣẹ̀ sí o ẹ̀sìn lẹ̀ ń ṣe. Ẹ ti ṣe débi wípé àwọn ènìyàn ò láǹfààní àti wọ nǹkan tí wọ́n ní wá sílé ìjọsìn ó ti wá de wípé ìlásọ ni ìṣèwá jọ́sìn fọlọ́run ọba ìlásọ ni ìní báyìí nì torí pé ẹ̀yin ti fi ara yín ẹ ti fi ọ̀pẹ́ẹ̀sì àwọn èèyàn mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ sí o ẹ̀sìn lẹ̀ ń ṣe. Ẹ ǹlẹ́ o ẹ̀yin young adults ẹ̀yin ọmọ ìsìn wẹ́wẹ́wẹ́ tó ṣe pé nílé ìjọsìn ṣẹlẹ̀ ń mú àwọn olùṣọ́ àgùntàn ṣeré ẹ̀ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ kú iṣẹ́ o. Èèbó pásítọ̀ lẹ́yìn lọ ń kọ́ lẹ̀ ilé ìjọsìn èèbó ọ̀rọ̀ bí àáfà òṣè mọ̀rọ̀ sọ lẹ́yìn lọ ń wò mọ́ṣáláṣí tiyín. ṣíà ẹ sì pẹ́ ń ṣẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀yin ò ṣẹ̀sìn lọ́nà tó tọ́ àti bó ti yẹ. Ọmọ tó bá sì mọ́ bàbá tàbí ẹni tó jù lọ lójú ẹ̀sìn lérò ọmọ bẹ́ẹ̀ ń ṣe ẹ̀sìn lẹ̀ ń ṣe.
You are too much, oh. You lift me higher. Àlàárọ̀jọ́ Mùsùlùkùn ẹ̀jẹ̀ tó wò ó lápá bí gbogbo ẹ̀yin ìmáàmù olùṣọ́ àgùntàn tó ṣe pé ẹ̀yin ti kó gbogbo ọmọ ìjọ yín sábẹ́ débi wípé gbogbo wọn ò lè ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọ̀nà àtijẹ́ sápò ara yín ìyẹn lẹ́yìn ń sọ̀nà gbogbo ọmọ ìjọ ń rùn pa ẹ̀yin ń dán láwọ̀. níṣẹ̀lẹ̀ yìí ń dé lọ́wọ́ gbogbo olùṣọ́ àgùntàn ìmáàmù ẹ kú iṣẹ́ o ẹ̀yin lẹ̀ ń gbélé tó rẹwà jù ẹ̀yin lẹ̀ ń gbé àwọn ilé tó rẹwà jù mọ́tò yín àwò dámi ẹnu ní àwò má lè lọ àwò padà sẹ́yìn ó kọjá bẹ́ẹ̀ sí ni bàtà yín ń kán tọ́tọ́tọ́ irun orí yín tìyàwó yín tàwọn ọmọ yín gbogbo ẹ̀ ló ń rẹ̀ dòdò ló ń kán dódódó ẹ kú iṣẹ́ o ẹ sì lẹ́ ń ṣẹ̀sìn ẹ̀ sílẹ̀ ń ṣe o ẹ̀ ṣẹ̀sìn. Ebi ń pa gbogbo ọmọ ìjọ bẹ́ẹ̀ lẹ́yìn jàjẹyú àti àjẹdànù fájá. Ọlọ́run wo gbogbo yín Ọlọ́run dẹ̀ mọ́ nọ́mbà alẹ́ yín o. Ẹ kú ẹ̀sìn ẹ̀ ṣẹ̀sìn. Ẹ̀dẹ̀kú ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ rò wípé ẹ̀ ń ṣe tó tọ́ lójú ara yín ẹ̀ ń kó gbogbo owó ìjọ jẹ ẹ kú iṣẹ́ o. Àní mo mọ̀ yín mo mọ nọ́mbà alẹ́ yín Ọlọ́run dẹ̀ mọ̀ yín bẹ́tà. Ẹ jọ ẹ jẹ́ ayé sọ́sẹ́ bẹ́ẹ̀ sì máa tan àwọn ènìyàn pa. Ẹ lẹ́ ìyá wòlíì bàbá wòlíì ẹ kú iṣẹ́ o. Ẹ ti mọ gbọ́ tí ẹ fi ń mú wọn. Ọlọ́run wípé ò nílé travel báyìí. Tẹ́ ẹ bá ti sọ wípé Ọlọ́run wí lẹ́rú bá bà wọ́n. Tó o bá wá mọ̀ wípé o fẹ́ lọ. Èmi lè bẹ́ẹ̀ lọ sórí òkè àwẹ̀ àti àdúrà olóṣù kan. Ìwọ ṣáà fẹ́ mi ní 15,000. Bá a mú 10,000. Ẹ ti wá fi gbogbo ẹ̀ lórí táàgì ẹ ti kówó lé gbogbo ẹ̀ lórí. Àlọ́ náà ń wà sẹ́ ẹ̀sìn lẹ́dẹ̀ rò pé ẹ̀ ń ṣe yẹn. Ẹ̀ ń bà àṣà wa lójú jẹ́ ẹ̀ ń bà àṣà wa lójú jẹ́ ó lè níyí. Bẹ́ẹ̀ mo sọ ẹ̀sìn lẹ̀ ń ṣe. Gbogbo ẹ̀yin tó ṣe pé ìfẹ́ inú yín náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tí ń lọ lé ìjọsìn tó bẹ́ẹ̀ láyé yín ṣe wọ́ tó ẹ̀sìn lẹ̀ ń ṣe. Inú bí mi láàárọ̀ èmi náà kọ́. Àgbúdọ̀ ìyànnà náà ọ̀rọ̀ tó ṣe kókó èyí kó rìn dẹ̀dẹ̀ lọ́kàn àwọn èèyàn wa. Bóyá ṣe lẹ́yìn kan ń lọ ilé ìjọsìn láti bá wọn kúnjọ ẹ máa ti mọ́rú yín. Ẹ̀sìn lẹ̀ ń ṣe o. Open your mouth, say these words without a doubt. You can sing and you can shout. Show the world. Alright, therefore, dear 2+2. Ibi tí màá fi mọ ní orí ọ̀rọ̀ tó ta kókó lé ní nìyẹn. Ṣùgbọ́n gbogbo wa ni ká bomi ọgbọ́n mò ń bẹ̀ ẹ́. Káyé tara wa, káyé sọ́sọ́ bẹ́ẹ̀ sì máa ṣẹ̀sìn. Nàìjíríà ìbá ti dáa jù báyìí lọ ká dípẹ́ bí ilé ìjọsìn ṣe pọ̀ tó ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe ń tẹ̀lé ń tà ń gbọ́ tà ń kà. Ṣùgbọ́n òdìkejì rẹ̀ là ń ṣe. Òun ló jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà wọ́ débi tó wọ́ délé nìyí. Ẹ dákun ẹ ṣàánú ajé o. Ẹ ṣàánú orílẹ̀-èdè wa kí orílẹ̀-èdè wa lè bẹ́tà ní gbogbo tá à ń sọ yìí. Jìbìtì ńlé Ọlọ́run jìbìtì ńlé Ọlọ́run. Ọ̀rọ̀ yìí ká mi lára ilé sọ dáadáa lénìí. All right. Kí n tó máa lọ lénìí ẹ jẹ́ n sáré ju eléyìí sáfẹ́fẹ́. Méjì lọ́lọ́run dálé ayé. Ohun tó ṣiṣẹ́ fẹ́ nìkan ó lè má ṣiṣẹ́ fẹ́ lò kejì. Òòrùn tí ó ń yọ tó ń yọ àìsí bẹ́ẹ̀ lòrùn yẹn náà ló ń mú amọ̀ lé kókó. Àgbẹ̀ ń gbàdúrà fún òjò bẹ́ẹ̀ ni ẹni tó ń gé búlọ̀kù ń gbàdúrà kójò má rọ̀. Ẹ̀yin ti gbàgbé wípé ápù tí Ádámù àti Éfà jẹ ló là wọ́n lójú ṣùgbọ́n ápù yẹn gan náà ni Àbáṣà jẹ ló pojú babadé. Therefore, tó bá dáa fún ẹni kó o dìrọ̀ mọ́, má wo aago aláago ṣiṣẹ́ ṣàánú ara ẹ̀.
ó tún ṣe mí bíi kí n máa sọ̀rọ̀ àmọ́ àkókò dúró ẹ máa tẹ̀lé wa a tún mú abala míì bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àṣà ọmọ gbádùn ara wa lórí ètò yìí bẹ́tà sí ni títí ojú níjọ tó àtún máa pàdé lúgbọ́jú Ọpẹ́yẹmí yín náà rẹ o ọ̀rọ̀ tó ta kókó ara máa sọ ní belenjábẹ́ yẹn náà ni a tún pàdé ayọ̀ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo yín lágbára aláwùrábí ẹ máa subscribe sísàlẹ̀ fídíò yìí tẹ́ bá gbádùn tá à ń sọ tẹ̀lé fẹ́ káráyé máa gbọ́ dáadáa ẹ ṣé o kò ní bàjẹ́ á pàdé ayọ̀.